wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú ààrẹ àfìwàsọnà. ọ̀rọ̀ rèé rẹpẹtẹ ẹjẹ àgbà bíi ìwọlé lálẹ́ tòní. Alága ìjọba àbílẹ̀ Èdó ó lu lọ́ọ̀yà nílùkulù. ẹjẹ àṣẹ báyìí kí n kọ́kọ́ mú ohun tí ìròyìn gbé nípa ìṣẹ̀lẹ̀ yìí wá fún yín. tí n bá mú un wá màá wá ṣe ojú òpó lẹ̀ tẹ̀ wá fìròyìn hàn pé kí lẹ́yìn rò pé ó lè ṣẹlẹ̀ láàrin alága ìjọba ìbílẹ̀, alága kánsù àti lọ́ọ̀yà tó fi wá di pé à ń lura ẹni nílùkulù. kí lẹ́yìn rò pé ó lè fà á, kí lẹ́ rò pé ó lè bí, kí lẹ́ rò pé ó lè wà láàrin wọn. ṣùgbọ́n ẹ jẹ́ n kọ́kọ́ mú àtúpalẹ̀ ohun tí ìròyìn gbé. ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúpò ìròyìn ní ti ojúpò ayélujára ni wọ́n gbé. ṣùgbọ́n ní ti àwọn tí wọ́n ń tẹ ìwé ìròyìn jáde, Aláròyé wọ́n bá wọn débẹ̀, wọ́n bá wọn kọ́. kò sí tó mú kí ìṣẹ̀lẹ̀ yóò wọ ọ̀rọ̀ rẹ̀ ju wípé àwọn èèyàn ń béèrè pé kí ló lè ṣẹlẹ̀ láàrin alága àti lọ́ọ̀yà tó fi wá dò nílùkulù. ẹ jẹ́ n sáré mú àtúpalẹ̀ bí ìṣẹ̀lẹ̀ yẹn bí ìròyìn ti gbé. lẹ́yìn oṣù kan àbọ̀ tí wọ́n dá alága kánsù Ìdó nípínlẹ̀ Ọ̀yọ́ Honorable Sheriff Adéọjọ́ dúró nítorí ìwà àbàjẹ́, wọ́n lọ́kùnrin Báláròyé ti kọ́nu ni o, wọ́n lọ́kùnrin náà tún ti hùwà àbàjẹ́ míì pẹ̀lú bó ṣe lu lọ́ọ̀yà kan bí ẹni máa pa. lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2022 yìí náà ni o, ẹ̀rẹ́gbẹ́kẹ́ ìrìn jìnnà. alága kánsù tó wà lẹ́nu ìdádúró yìí lu gbajúmọ̀ agbẹjọ́rò kan ńbàdàn, amòfin Tolúlọpẹ́ Fowódé nílùkulù nílé ìtura kan tí wọ́n ń pè ní 530 Lounge ládùúgbò Olúyọ̀lé ńlẹ̀ Ìbàdàn. gímú wa ló ti ṣẹlẹ̀. wọ́n ní ọ̀rọ̀ tí kò tó nǹkan rárá lọ́nàrẹ́bù Adéọjọ́, ọ̀kan nínú àwọn ọmọ bíbí inú Alhaji Ẹ̀kínní Adéọjọ́, àgbà ọ̀jẹ̀ olóṣèlú, ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ńlẹ̀ yìí, ló sọ di jà mọ́ agbẹjọ́rò náà lọ́wọ́ tó sì bẹ̀rẹ̀ sí rọ̀jò kúùkù lé onítọ̀hún lórí. sẹ́yìn náà ń fọkàn bá mi bọ̀. ẹnìkan tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ròyìn pé ààyè ìgbàlejò àwọn èèyàn pàtàkì tá a mọ̀ sí VIP nílé ìtura yẹn làwọn wà nígbà yẹn táwọn ti ń sọ̀rọ̀ bí Adéọjọ́ ṣe sọ̀rọ̀ tí kò tó nǹkan dìbínú mọ́ lọ́ọ̀yà Tolú lọ́wọ́ nìyẹn o. nígbà tá a fi máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ó ti bẹ̀rẹ̀ sí kó ìkúùkù bo lọ́ọ̀yà. bí àwa tá a wà níbẹ̀ ṣe ń mú ló tún ń bọ́ téègùn rẹ̀ ń ràn sí lọ́ọ̀yà. kódà níbi tó ká a lára dé, ó tún ń wá ìgò kiri láti gun agbẹjọ́rò náà bó tilẹ̀ jẹ́ pé ó ti mutí yó lọ́jọ́ yẹn. ọ̀jọ̀gbọ́n Bátúndé Òkèdìran ṣe ń fa àwọn ọ̀rọ̀ tí kókó dè ṣe ń fa ayọ̀ nínú ohun tí Aláròyé kọ yìí. àwọn òṣìṣẹ́ ilé ìtura ọ̀hún la gbọ́ pé wọ́n gba agbẹjọ́rò náà lọ́wọ́ alága ọmọ ẹgbẹ́ PDP ìjọba àbílẹ̀ Èdó yìí, wọ́n sì fi àìdùnnú wọn hàn nípa àṣẹlẹ̀ yìí. nínú àtẹ̀jáde tí ọ̀kan nínú àwọn alákòóso ilé ìtura yìí, ọ̀gbẹ́ni Ṣèyí Adéwálé fi síta, wọ́n tọrọ àforíjìn lọ́wọ́ àwọn oníbàárà àwọn tó wà níbẹ̀ lásìkò ìṣẹ̀lẹ̀ ọ̀hún. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀ amòfin Fowódé láti fọwọ́ wọ́nú lórí ìyà ìwọ̀sí tí alága kánsù náà fi jẹ́. bó tilẹ̀ jẹ́ pé akọ̀ròyìn wa kò rí Adéọjọ́ bá sọ̀rọ̀ yẹn Aláròyé. ohun tọkùnrin náà sọ fáwọn tó bá sọ̀rọ̀ ni pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. ó ní àwọn tó ń gbé ìròyìn náà káàkiri ló ń lò ó láti bà òun lórúkọ jẹ́ ni. tá ò bá gbàgbé ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kẹjọ ọdún yìí
làwọn kánsílọ̀ kánsù kéde ìdádúró alága náà. Oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n kà sí Adéọjọ́ lẹ́sẹ̀. Wọ́n lọkùnrin náà kò ní àkóyawọ́, bẹ́ẹ̀ níjọba rẹ̀ kò ṣiṣẹ́ ìdàgbàsókè ìlú tó bó ṣe yẹ. Àbọ̀ mi rèé o. Káyọ̀dé Òbíṣẹ̀san já ṣe ojú òpó lẹ̀ láàrin ìṣẹ́jú méjì tá a fi rojú ọjà ká gba ìpè. Mo kàn fẹ́ kẹ́ ẹ̀yin ará alé ṣe mọ̀ pé ẹ ti gbọ́n tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nìyẹn àti ẹ̀rí mọ́ jẹ́ nsọ bí ròyìn ṣe gbé ọ̀dà ṣe mọ̀ pé wọ́n kàn sọ pé ọ̀rọ̀ tí ò tọrọ mo wá fẹ́ kẹ́yìn o tiẹ̀ ronú pé láì iṣẹ́ fún láì ṣe èdè kí ló lè bí pé kẹ́yìn ó kàn déédéé máa kó kúùkù bòyàn bíi tiẹ̀ kí ló lè mú kẹ́yìn ó kàn mọ́ déédéé máa kó ìkúùkù bọ́mọ́nìyàn ìgbájú ìgbámú kó kàn déédéé máa kó bò ó. Mo tiẹ̀ fẹ́ wo ibi tí ẹ fẹ́ ronú ọ̀rọ̀ náà gbà 0705-5000-949 0809-7000-949. Mo fẹ́ kọ́kọ́ gbọ́ tẹ̀nu yín ná kí n tiẹ̀ wo ibi tẹ́ ẹ fẹ́ ronú ọ̀rọ̀ náà gbà. Ó yá. Hello. Ẹ káalẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ já mu pápá. ẹ sì bọ́jà sọmọ láti gangan sí. Ó yá. Hello. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ó yá kí lẹ̀yin rò pé ó lè fàjà láàrin alága àti lọ́yà. Ojú tèmi fi wò ó. Àkọ́kọ́ náà ìbínú wà lára alága yẹn. Ìbínú gidi ó wá tún lọ fi kanra ìtààmú ajé. Ìbínú pé wọ́n yọ ń pò. Kò yẹ kó lè rí bẹ́ẹ̀. Mo ti yọ tí mo fẹ́ yọ. Lọ́wọ́ dáríjì wa wọ̀ mọ́. Ọpẹ́ ló yẹrù mo ti yọ tí mo fẹ́ yọ. Ó yá Káyọ̀dé já tún wo tẹ́lómi ó tún sọ. Ìbínú. Inú bíbí wọn ò bẹ́ ọ níṣẹ́ ẹ̀dọ̀ fùfù wọn ò bẹ́ ọ lọ́wọ́ ẹ̀ wọn ò fi ṣẹ́ ẹ̀mí rán orí adẹ́tù mo pè ábíwá pẹ̀lẹ́ kọ́ wa jẹ́ mi. Wọ́n ní ìbínú àti ìkanra ń bẹ lára alága. Ṣé bẹ́ẹ̀ náà lórí? Kí ló ṣẹlẹ̀ gan-an? Ǹjẹ́ àti ẹ̀ láǹfààní àti kàn sí amòfin Tolúlọpẹ́ Fowódé? Ṣáà tí ẹ̀ báláǹsì ẹ̀ ọ̀yá ẹlòmíì ti wà ń bẹ̀ ẹ̀lọ́ ẹ̀ káalẹ́ o. ẹ káalẹ́. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. ẹ sì bọ́jà sọmọ láti gangan sí. Ọ̀yá. Agbára máa gbóyàn. Ipò náà ṣe máa gbóyàn. Owó a máa gbóyàn. N tó gun alága ni. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ló gun alága. Mo ti yan tí mo fẹ́ yọ. Ẹ já wo ẹnìkan sí. Ọ̀yá Káyọ̀dé Òbíṣẹ̀san ẹnìkan ti wà ń bẹ̀ ká wo ẹnìkan sí. Ẹ̀lọ́ ẹ̀ káalẹ́ o. Ẹ̀lọ́ ẹ̀ káalẹ́ jàre. Orúkọ ẹ ṣeun. Kídé ló ń pè lọ́la. Ẹ ṣe. Ẹ jọ ilé ìlú fẹ́ bèèrè lọ́wọ́ yẹn má bínú nílé kí ni nǹkan tó kà ẹ̀sùn tó kà kan fi yọ the first instance. Ó ti wà nínú rìpọ́ọ̀tì yẹn àwọn ẹ̀sùn wípé ó ń dá ìjọba ṣe kò ìwà bàjẹ́ kankan àti pé kò sí àwọn iṣẹ́ ìdàgbàsókè nílùú ni wọ́n kà síta fún wa ṣùgbọ́n yẹ kẹ́ mọ̀ pé láàrin àwọn olóṣèlú àwọn nǹkan míì ṣẹlẹ̀ lábẹ́nú. Mo rò pé ráńkọ̀ láàrin àwọn olóṣèlú wọn ni. Náà ni. Náà fi ṣe kanra sí Ọlọ́run bá wọn yanjú. Àmín ẹ ṣeun. Ẹ já ṣe báyìí ká rojú ọjà tá a bá wá padà dé kí l'Honorable Sheriff Adéọjọ́ sọ ńgbà tá a kàn sí wọn bó ni wọ́n ṣe dá wa lóhùn. Ńgbà wá ṣègbìyànjú tá a fẹ́ tẹmọdì ẹ̀ pa sẹ́nu ọ̀nà lọ́ọ̀yà padà dá wa lóhùn wọ́n sì bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn ìjà ti parí. Ẹ já rojú ọjà kábọ̀ tá a bá padà dé àmọ́ tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ o. ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé ẹ̀yin èèyàn mi ẹ̀sùn. ẹ kú etí gbọ́ ọ̀rọ̀ rí ń tẹ̀ wájú láti ìkànnì ìfẹ̀yìn 32 FM 949 Ìbàdàn à ń bẹ ní ojúpọ̀ Facebook àti YouTube wa 32 FM 949 Ìbàdàn bákan náà ní ojúpọ̀ Facebook tí olólùfẹ́ yín wá wò alẹ́ ti pọ́n sápá àti bẹ̀yẹn náà àti tí ojú òpó fásitì yìí náà ẹjá wa mọ́ lọ sí ọ̀dọ̀ Honorable a pè Honorable Sheriff Adéọjọ́ láti gbọ́ tẹnu wọn pé àbí wọn parọ́ mọ́ wọn ni àbọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ni àbí àwọn òròyìn fẹ́ bá wọn ló kọjá bí wọ́n ti wí lóòótọ́ ni káti ẹ̀ bá wọn sọ̀rọ̀ kí wọ́n fún wa láǹfààní láti yọjú sí wọn
ká sọ̀rọ̀ ṣe mọ̀ pé gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ oníkangun tó bá ṣẹlẹ̀ láwọn nǹkan bí omi bí ìjọba àbílẹ̀ èdò àwọn èèyàn mọ àtàchì ẹ̀ mọ́ ayédùn pọ̀ ká sì tún ṣe ti ìyún náà mọ́ ká tiẹ̀ fi mọ ẹni tí wọ́n mọ jẹ́ àwẹ̀ mọ́ fún ọ̀nàrẹ́bù àmọ́ ìbára ẹni sọ̀rọ̀ àwa àti ọ̀nàrẹ́bù Sheriff Adéọjọ́ alága ìjọba àbílẹ̀ èdò tí àwọn kánsílọ̀ tí àwọn dá dúró ná ẹja gbọ̀rọ̀ ikọ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú wọn. bọ́ àmì ọ̀kan rárá láàrin. But because almost gbogbo online medium tẹ́ bá type Barrister Toluba story yẹn ló máa gbé wá. Story yẹn was before the initial report came out because the journalist that did the first blog was a malicious person. He just did it out of his own content. So it wasn't anything. We are well settled and there's nothing between us. We have resolved our issues. It's a dead matter, so I have no interview to grant on that. Okay. Thank you. All right. ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ààrẹ àfìwàṣọnà. ẹ gbọ́ ṣé nǹkan kan ò ṣẹlẹ̀ lóòótọ́ ṣé n táwọn oníròyìn ò rí ni wọ́n kọ tí ọ̀nàrẹ́bù Sheriff Adéọjọ́ fi ní nǹkan kan ò ṣẹlẹ̀ pé malicious report from a malicious journalist ní bí n gbé ìbomọ gbọ́ Yorùbá àtọ̀ amòfin Tolúlọpẹ́ Fowódé àtọ̀ wọn lọ a bá wọn sọ̀rọ̀ a sì rí nǹkan kan mú bọ̀ wá fún ẹ̀yin olùtẹ́tí gbọ́ mi àtẹ̀yin tẹ̀ ń wò mí náà káàkiri àgbáláyé inú àwọn gbàtà sójú òpó lẹ́ẹ̀kan ẹ wá já wo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ já náà ipe inú bíbí agbára ipò owó gbogbo yín náà lọ̀rọ̀ yín ṣe rẹ́gì ló ṣe kò ń gẹ́ Barrister ẹ gbọ́ ṣé nǹkan ṣẹlẹ̀ lóòótọ́. You see what actually happened ni pé the exact thing tó ṣẹlẹ̀ lẹ́rìí ní report. First of all, I'm not a journalist. I'm not a press person. You are the first person. So the news about her, I don't know. Unluckily for him, I am a popular person here in Ibadan. I grew up in Ibadan and I had most of my secondary school, my primary secondary school days was here in Ibadan. Sheriff too is an Ibadan person. To cut the whole story short, in Kotelino news and I was even shocked. America was send me. I was at my son last born 10th February anymore. Don't come in kọ́kọ́ pè mí. Kí ló ṣẹlẹ̀ láàrin àti ọmọ Adéọjọ́? Mo ní in fact pé àmì ìmọ̀bẹ ti gbọ́. All the people that have been calling me, I just keep telling them on the phone. Nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀. I can never hide or cover him up for who offense me. I won't do that. Nǹkan tó ṣẹlẹ̀. In fact, ẹni tó kọ́, I believe the person was on ground because it was the only thing to meet him anyway. He left after the assault. After 3 or 4 minutes, he came back to repeat the same thing. Tí mo ń wò lẹ́yìn o. ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ààrẹ àfìwàṣọnà. ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé. Ohun Barrister Tolúlọpẹ́ Fowódé inú wọn ti já mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ẹjá tọ̀pá bọ́ o kí ló wá ṣẹlẹ̀ gan-an ṣé wọ́n gbà yín lójú ṣé wọ́n nà yín kí lẹ ṣe ọ̀rọ̀ wo lẹ́yìn sọ tẹ́ ẹ jọ jókòó pọ̀ ní kó ti rí àbí ìgò ti ń ṣiṣẹ́ ṣe nǹkan ti bọ́ ara nẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ máa ń wòra yín lókèèrè láti kékeré tẹ́ ẹ̀ ń ṣe ọ̀rẹ́ bọ́ ẹjọ́ mọ́ra yín. kí ló wá lè ṣẹlẹ̀ ṣé ẹjọ́ jókòó pọ̀ ní VIP yẹn ni àbí kí ló ṣẹlẹ̀ gan-an irú ọ̀rọ̀ wo lẹ sọ tó prompt such violent action. We were not sitting together. It was like ibi tí printer yẹn wà ẹ̀kọ́ àwọn ọmọ ìwà bá mi bóun ti lọ tó wá kí mi. kíkí tí mo kí ló ní mò ń fọ́n kí ni mo ṣe kí ló lè tó yẹn. explain nǹkan tí mo ṣe fún ẹ àfi ìfìlà tó gbá kúrò ní ẹ̀fí tì mí. And he was very aggressive, he was rough, he was ní òṣùwọ̀n. àtúndẹ̀ ṣe tán
sọ pé the best thing ni pé èyí tí máa fi sọ pé mo fẹ́ retaliate let me just allow the law take it. kálẹ̀ gbà kálẹ̀ jọ ń sọ̀rọ̀ sí yẹn ní àkógbá etí mi máa wò bẹ́ẹ̀ àfisọ́lá yẹn ká bóyá ọtí tó ọ̀rọ̀ tó sọ ló bí mi wọ́n tí mi ò bá ní conversation. ẹni tí èèyàn attack tí ò gbé ọwọ́ òdùdọ̀ ìgbà tó tún padà wáyé náà ó tún touch yín again. wọ́n ṣe nǹkan wọ́n ṣe mi I couldn't hear for like 5 days speaker mo fi ń sọ lórí fún mi ò lè gbé bòdì wọ́n fún mi lógún mi ní hospital wọ́n fún mi lógún. You understand my point? So when everything in the paper is true I won't say was true it is true because ó yìí. ẹ̀gbọ́n ọ̀nà bàbá yẹn máa tú not even the bàbá yẹn lọ and èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra ní ayé ìjọba ìjọba yìí òun ní ìra yín lẹ́mọ̀ ẹ̀ mẹ́rin ní. bẹ́ẹ̀ni. wọ́n dà pé ọ̀rọ̀ ọ̀tá ti parí ṣé bọ̀bọ̀ yẹn ló ń tọ̀ pé èmi ò ní any business pẹ̀lú ẹ̀ ó fẹ́ di politician ó fẹ́ di local government chairman ó fẹ́ di kọ̀ọ̀kan ní. ká ní mo fẹ́ really dis ká ní mo ṣe ibi tó lọ ni he would have been in jail if he's not in jail matter wa ma magistrate court because I don't think you can even assault a normal citizen of Nigeria and go scot-free not to talk of someone that did not even provoke you talk less of a lawyer. ṣé mi ò mọ̀ gbà tí fún padà yẹn mi náà mọ̀ fún un gbogbo emúgò tó mú gbogbo ẹ̀fọ́ ń gbà lọ́wọ́ ẹ̀ tó ṣe ní mo ń wòye. ṣé kí ẹ má bínú barista ṣé kí dẹ́ ṣe pé bóyá ó kẹ́fìn pé bóyá ẹ ní ally pẹ̀lú àwọn olóṣèlú tó jẹ́ opposition yẹn. mi ò sún mọ́ olómi ò bọ́ olóṣèlú kọ̀ọ̀kan ṣe I don't. because tó bá dé bóyá tó lọ ń yọ̀gò. this is what I do I don't have I'm related to so many prominent people here in Ibadan and in Nigeria as a whole mo ní mo yàn gan mo dẹ̀ wá láti ilé tó dúró lẹ̀ but I don't use that to intimidate or to fight anybody. tí bá mo olóṣèlú mo kàn mọ́ ni mi ò tẹ́ bá sọ fún mi pé báwọn náà ń ṣe ward councillor mi ò mọ̀ pẹ̀lú bóyá jẹ́ political science mo kà mi ò mọ̀ I don't know I'm not interested nǹkan tí mo ní interest mi nǹkan tó wà lọ́wọ́ mi òfin èmi ní interest mi nǹkan mo láìkí ọmọ chicken. ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rèé. ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú ààrẹ àfìwàṣọnà. inú bíbí wọn rán níṣẹ́ ẹ̀dọ̀ fùfù wọn ò bẹ́ ọ lọ́wẹ̀ orí adẹ́tù mo pè àbẹ̀wò àpẹ̀lẹ́ ìníkọ́ wá jẹ́ mi o kábíyèsí olódùmarè ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ̀ mọ́ ta mí o bẹ́ẹ̀ bá dà kéèké ẹ̀ mọ́ ta mí bẹ́ẹ̀ bá di tàmọ̀tì ẹ̀ mọ́ ta mí o ìbẹ́yìn lẹ ṣe láti láfi kó ẹ̀yin lẹ ṣe kàn tó ṣe bẹ́ẹ̀ tó wọ̀wọ̀ ẹ̀jẹ̀ lójú ìyá rẹ̀ gbogbo ìgbésẹ̀ tá a pè é tí ó báráyé nú ogun tí ó mú wa tá a fi ṣìwísì sọ ṣìṣe lójú àwọn ajunilọ Èdùmàrè dákun dábọ̀ mọ́ tì wá dédé ẹ̀ o àmọ́ ntí ó ṣe ni ò ní yé ṣẹlẹ̀ ńgbà tọ́rọ̀ yìí wáyé tán ọjọ́bọ̀ Thursday ń lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ lọ́jọ́ 22 mo rò pé nígbà tọ́rọ̀ yìí wáyé tán náà ni ọ̀nàrẹ́bù tó wá wò wípé inú bíbí ọ̀rọ̀ mọ̀ polówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ o kí lòun dá lára yìí kí lòun ṣe ọba bẹ̀rẹ̀ sí ní sáré kiri ọ̀nàrẹ́bù bẹ̀rẹ̀ sí ní yẹn lẹ̀bẹ̀ sí barista Tolúlọpẹ́ Fowódé ìpè ẹ̀dákun ẹ̀ bá ń bẹ̀ ẹ́ ẹ mọ̀ pé olófin ni ó ti gba area command lọ lọ́dọ̀ ọlọ́pàá òun retí kí wọ́n gbọ́rọ̀ òun relé ẹjọ́ ni káwọn wá lọ́jọ́ pàdé bówó ló bá ní bípò ló bá ní bágbà ló bá ní kọ́ wá lọ rè náà níwájú òfin àmọ́ Èdùmàrè ti bu tútù sọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó fi di ọjọ́ Sunday tó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ti wá barista Tolú Fowódé débì kan tí wọn ò ti lè kọ̀rọ̀ sí ẹni òun lẹ́nu wọ́n sì ti bá wọn parí rẹ̀ ìjà ti parí
àmọ́ sójú àpá àmọ́ jòjò ara bọ́ba tán lójú sọ tán kùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ barrister Tolú ní òun ti fọ̀rọ̀ mọ́ Ọlọ́run o ẹjẹ́ àfẹ̀yí ká fi gbà lẹ́nu pé ìjà ti tán àròjù ọjà ọ̀dà ẹjẹ́ adé látòjú ọjà tá a bá padà dé látòjú ọjà ìjà parí o. ẹ kò tí gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ń tẹ̀ wájú pẹ̀lú ààrẹ àfìwàṣọ́nà 32FM 949 Ìbàdàn ojúkò Facebook àti YouTube wà ń ṣiṣẹ́ bákan náà ni ojúkò ti wá wò ó àwa ń bẹ̀ ẹgbẹ́ yín tẹ̀ ń pè yín fẹ́ kẹsàn kankan lórí ọ̀rọ̀ alága mọ́ ẹjá gbọ́ ẹni tí barrister fìdí ẹ̀ múlẹ̀ pé ìjà ti parí káwá bọ́ sórí ọ̀rọ̀ míì tá a fẹ́ ká tún gbéyẹ̀wò lálẹ́ tòní ẹlẹ́mbẹ̀rún ẹ kú kalẹ̀. First of all, like I said, wọ́n ti bẹ̀ mí lórí ọ̀rọ̀ mi ò gbàgbé èèyàn lè gba forgive me èèyàn lè gbàgbé nǹkan ìjọ tẹ kọ́kọ́ make you 10,000 naira ẹ̀ máa rántí ìjọ tẹ kọ́kọ́ wọ university ẹ̀ rántí primary school bẹ́ẹ̀ rántí secondary school ìjọ tẹ kọ́kọ́ wọ university kò sí kẹ́ máa rántí ìjọ tẹ graduate gbogbo yẹn ọ̀gàrà yín kò sí kẹ́ máa rántí ìjọ tẹ nìkan máa gba ojú yín ní school kò sẹ́ni tí ò lọ school gbogbo school ló láwọn ọmọ jáde I won't deceive you I've forgotten about it I've gone to withdraw my case the case at the station mo ti gbàgbé ó ti pè mí lẹ́yìn yẹn mo ti gbé fóònù àti sọ̀rọ̀ lọ́sọ̀ mo mọ̀ pé òun náà ní nǹkan tó ń lé ó jẹ́ àṣìṣe ni o bó jó mọ̀ọ́mọ̀ ni o bó jẹ́ kó mọ̀ọ́mọ̀ wàhálà èmi ti fa sọ̀rọ̀ náà ọ̀dọ́ ó dénú mi kò lè tún dénú mi because it was a big disgrace. So but to be sincere Cherry wọ́n ti ẹni tó dá sí in fact I just wanted to honour you because man to come this me I won't say more than ẹnìkan náà pè mí mo dẹ̀ sọ fẹ́ náà mo ní ìwé àfínní pati parí ẹ̀ pé olóhùn ti gbọ́ lẹ́nu ẹ̀ kóhùn dẹ̀ ti fẹ́ gbọ́ lẹ́nu mo ní in a nutshell I've forgiven him and I've settled it. Ìdájí máa ka news níjọ́ kejì àbíjọ́ kẹta wọ́n ní my words ní mo ti gbàgbé ẹ̀ ọ̀rọ̀ forgive sílẹ̀ I won't blame mo sọ fẹ́ anybody pé I'm not even ready to grant any I see this as an informal interview because if it was an interview I would have poured my mind out but like I rightly said ẹni tó dá sọ̀rọ̀ bàbá ló jẹ́ fún mi in fact bàbá ló jẹ́ sí mi ọkùnrin rẹ̀ wọ́n àwọn I was with him for hours mo kọ́kọ́ fi àtẹ́kọ́ pé mo ń ṣẹjọ́ mi àwọn colleague mi tó jẹ́ lọ́ọ̀yà mi wọ́n ti take up case àwọn ti bìnrin ti take up àwọn tàbíjà ti take up àwọn ti Ìbàdàn bí gbọ̀ngbà but at the end of the day a máa ń ṣẹ̀ra wa mi ò ṣẹ́ òun ló ṣẹ̀ pé mo ti yọ̀ǹda ẹ̀ lórí tí mo sọ fún mi pé ìjọ tèmi personally bá gbọ́ ó dán irú ẹ̀rù pẹ̀lú ẹni mi tí mi ò mọ̀ that means forgiveness tí mo forgive ẹ̀ òfin learn lesson he has been trying to reach me after àti sọ̀rọ̀ níjẹta náà àbíjẹ ni ó tún ti ń try láti pè ń bọ̀ èmi rántí mi ò bá ṣọ̀rẹ́ 4 years why ti fẹ́ fi máa bá mi ṣọ̀rẹ́ ẹ̀ sìn mi ò fọ́ rẹ̀. ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé ẹ̀yin èèyàn mi. ẹ̀yin èèyàn mi ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ ẹjọ́ di mọ́ báwọn torí kákan mọ́ tó ṣẹlẹ̀ gangan gẹ́gẹ́ bí iṣẹ́ táwa gbà ká sì mọ̀ bí tọ̀rọ̀ dé dúró ibi ọ̀rọ̀ dé dúró náà ni pé ìjà ti parí wọ́n ti bá wọn yanjú ẹ̀ ẹ fi gbogbo èyí tó kù lẹ̀ ẹ̀yìn lè gbà kẹ́ ẹ pè irọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́ nǹkan sójú po Facebook ẹ̀yin nu Ọlọ́run ẹ múra sí i lè kà ṣùgbọ́n gbogbo àgbáyé náà ti rí ní tẹ́ ẹ kọ́ Èdùmàrè yóò tún gbogbo wa ṣe níbi tá a bá kù sí síbẹ̀síbẹ̀ ẹni tó bá ti níyì ó ní ẹ̀tí àti àbùkù mọ́ wá kiri tá a bá ti wà ń pò àfi ká mọ̀ ṣọ́ra ká mọ̀ kíyèsára ayé sì ti di yàrá kan tó ní Gẹ̀ẹ́sì ń pè ní global village wọ́n rò pé nǹkan kan ń bẹ bóyá o wá ṣe ó ti jẹ lọ kò jẹ lọ o kò jẹ lọ ẹni tó rò pé ó rí. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn ọ̀rọ̀ rèé pẹ̀lú ààrẹ àfìwàṣọ́nà.